Al-Fasalati. Àpèrè aránṣẹ́ ànúgbà. Ya Shaykhana. Kúnlẹ̀ gbòǹgbò tí dátọ́ lẹ́nu gbé. Naqeebul Khalifa. Salati ní jẹ́. Al-Fasalati. Naqeebul Khalifa. Al-Fasalati. Nurul Azmani. Ìmọ́lẹ̀ gbogbo gbà. Al-Fasalati. Ìmọ́lẹ̀ àfàsàlátì ní jẹ́ bẹ́ẹ̀. Nurul Bayani. Ìmọ́lẹ̀ tó kún fọ́láyé tọ́lọ́hun tà nẹ́bì. Al-Fasalati. Èyí tí ò ní àmúlùmọ́lá nínú ìmọ́lẹ̀ àfàsàlátì. Shaykhul Maani. Àfàgbà tó gbọ́ lọ́wọ́ bá rẹ̀ yé. Al-Fasalati. Wọ́n kì í ṣe fanfa pẹ̀lọ́ba tó níwọ̀n. Shaykhul Fuhul. Bàbá àgbà alágbóyé àgbà ni. Al-Fasalati. Bàbá Sàlátì ni wọ́n kì bẹ́ẹ̀. Naqeebul Khalifa. Al-Fasalati. Shaykhu Shuyukhi. Àfàànú àwọn àlùfáà. Al-Fasalati. Tí o sáfẹ́ ẹgbẹ́ tí ó fọwọ́ ta láyà. Fununu lifani. Gbogbo aspect ire láti máa bọ́ wà bá Sàlátì. Al-Fasalati. Àfáà tí kì í ṣe Ya sahibal Gbogbo ire yáyá. wal ihtiram. Ẹ wá wò wọn lọ́dọ̀ di àfáà Sàlátì. wal fadil Ọlá. wal Àtòrí ajé ń jẹ tán. Òun náà pín lórí ọmọ tí ò tán dè ní. Naqeebul Khalifa. Al-Fasalati. Baharul muhit. Ibùdó ńláńlá nínú mímọ́. Eléyìí tí omi fi ṣẹ́jú kan gbẹ láíláí. Kadiru tamami. Òṣùpá ọjọ́ kẹrìnlá eléyìí tó pé. Al-Fasalati. Èyí tí omi àmúlùmálẹ̀ nínú òṣùpá àfáà Sàlátì. Arufu bidikiri. Ká máa dá gan Ọlọ́run. Bayna lana. Òun ni gbogbo ẹbí máa bá ń dá Sàlátì. Sharikon wa gariba. Àti bùyé oòrùn àti bùwọ́ rẹ̀. Al-Fasalati. Kò mọ̀ sí irú àfáàndá ò sí bẹ́ẹ̀. Udhuri yamina. Olóyè òwò tún rẹ̀. Thumma shimala. Òwò sì rẹ̀ bákan náà. Mami bilu shaykh. Irú Ọlọ́run ni ò sí. Al-Fasalati. Àbáwọ̀ àfáà Sàlátì náà wọ́n náà àlùfáà. Naqeebul Khalifa. Al-Fasalati. Ahlan wa sahlan. Ẹ máa wọlé ẹ máa rọra. Ikhwanina. Ẹ máa yára tó tọ́ lójú lẹ́yìn. At-tabi'ina. Àwọn olùtẹ̀lé rẹ̀. Shaykh Salati. Lẹ́yìn bàbá àgbà Sàlátì. Sammahu Ahmada. Àti wọ́n tó wọn sọ lóko. Waliduhu. Wọ́n tí wọ́n sọ wọ́n nù lì. Mashhuru bi Àwọn tí wọ́n gbà tẹ́lẹ̀ ayé shaykh. mọ̀ wọ́n sí. Al-Fasalati. Òun náà ni bàbá Sàlátì. Jaddu wa jiddu. Ikhwanina. Nínú ẹ̀yọ́ máa yá wa tó tó. Khudhu tariqa. Ẹ̀kọ́ ojú ọ̀nà yìí mẹ́ bá fi ilé ojú ọ̀nà bá Sàlátì. Al-Fasalati. Allah. Naqeebul Khalifa. Al-Fasalati. شاع الطريقة كل البلاد Olúyẹ́yẹ́. شكرا لشيخي Àti táwọn ojoojúmọ́ ayé wa ṣe. Al-Fasalati. Àwọn àti dúpọ́ lọ́wọ́ bá Sàlátì nígbà ẹ̀ ṣe wọ̀. له نقيبان Bàbá tí wọ́n kọ́ àwọn olóyè tira. صادقان Àwọn olódodo náà wọ́n kí wọ́n kì í dáwọ́ ní. خادمان Àwọn ọmọlẹ́yìn rẹ̀. للشيخ صلاتي Lẹ́yìn bàbá àgbà Sàlátì. ملا محمد ìgbàlódé àgbà. وعبد العزيز Àti ọba àgbà ọlọ́ngbọ́n àgbà lábẹ́kúta. الخادمان Inú ta ìgbẹ́jú. صلاتي Naqeebul Khalifa. Al-Fasalati. الحاج موسى القادر Kàdírì Àlìfíndíkì. أختم آياتي Wọ́n parí ayé tiwọn. بذكر صلاتي Lórí ìrẹ́jà bá Sàlátì wọn ni. ثم لمربي Lórí ọgọ́ ọ̀gá. الشيخ أحمد Àwọn amúlálẹ̀ kí wọ́n aṣọ. سرul الأجداد Àṣírí àwọn bàbá. الفاصلات Ọlọ́mọ tún àṣírí yín láíláí. هذا المربي Ọ̀gá tiwa ni. الشيخ أحمد Aláàfin àṣìkàfíà yẹn. عين لا Ẹyin tí gbogbo مجاهد àgbàlagbà. الفاصلات Ọlọ́mọ kojú yín láíláí.
الخليفة ألف صلاة يا صلاتي 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 لا إله يا صلاتي 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 Sheikh radiyallahu ta'ala anhu wa ardahu àmín. ọjọ́ ti lọ gẹ́gẹ́ bí ọ̀nà tó jìn. ọjọ́ ti lọ gẹ́gẹ́ bí ọ̀nà tó jìn. ẹ jókòó àmọ́ mo jókòó. bàbá yọ̀ǹda ni. ilẹ̀ oríire kì í ṣú. ilẹ̀ oríire kì í ṣú. ọ̀wá kúmùlùkẹ́rì. béèyàn bá sì wà nínú dùnnú èèyàn kì í mọ̀ pásìkò lọ. béèyàn bá ń bẹ nínú dùnnú kì í mọ̀ gbọ́jọ́ ti lọ. kò sẹ́ni tó mọ̀ pé òru ń máa gùn ju ọ̀sán lọ bí ẹni tára ní. kò sẹ́ni tó mọ̀ pé òru máa gùn ju ọ̀sán lọ gẹ́gẹ́ bí ẹni tákàdó mú ilẹ̀ kì í má bọ̀rọ̀ lójú tiẹ̀. bó ti wá rí iná gbogbo àwọn àlùfáà adamallahu ayatahu tí abánijòkó abisakumullahu wa ra'at àti àwọn ẹni tí wọ́n tún bá wa níjòkó masha allah adamallahu ayatahu láti òkè dókè gbogbo yín la kí pátá. adamallahu ayatahu bàbá wa tí wọ́n ṣe súná. bàbá wa onídùnnú. bàbá wa onídùnnú tá a wá kẹ́kọ̀ọ́ àná lára wọn. adamallahu ayatahu tọ́lọ́hún ò ní kí yányán tán. alhamdulillah. bí gbogbo àwọn èyí tí wọ́n ń ṣe ti yé ọlọ́mọṣà bá wa yé léyìí náà. amiina. bàbá ń Bariga. abisakumullah. aládìo. ẹ máa wọlé. ẹ rà bá. a kí wọn púpọ̀. a kí wọn. wọ́n kú iṣẹ́ takuntakun iṣẹ́ wọn pọ̀ kíkí wọn pọ̀. adamallahu ayatahu. tán bá wà ń bí ẹni tí mo fẹ́ sọ fún wọn ni mo ń sọ yìí. masha allah. iṣẹ́ tí wọ́n gbé dání àti orúkọ tí wọ́n ti ń jẹ́ bọ̀ tẹ́lẹ̀ kán tó bẹ̀rẹ̀ sí tún ti máa jẹ́ ògo Ìlọrin. masha allah. iṣẹ́ ńlá ni o. iṣẹ́ ńlá ni o. iṣẹ́ ńlá ni. afọlá tí wọ́n fi tẹ̀lú Ìlọrin bẹ́ẹ̀. àmín. gbogbo ọ̀nà àgbà tí wọ́n gbà agbẹ́rù yàn látẹ̀yìn. àmín. àtàwọn àti iye òǹkà wọn bẹ́ẹ̀. ọlọ́run mọ́sá bá wa là wọ́n ń bẹ̀. àmín ya Allah. gbogbo ẹni tí ńláńlá bá bí kò sí ọ̀nà tó lè gbé ìgbà tí ò ní rógun. gbogbo ẹni tí ńláńlá bá bí kò síbi tí ó gbé ìgbà tí ò ní rógun. bẹ́ẹ̀ gbogbo
ẹni tí ń bá ń rólé ńláńlá kò síbi tó lè gbé ìgbà tí ò ní rógun. bẹ́ẹ̀ gbogbo ẹni tí bá ń wọlé àwọn ńláńlá kò síbi tí ó gbé ìgbà tí ò ní rogun. bẹ́ẹ̀ gbogbo ẹni tí ń bá ń ṣiṣẹ́ àwọn ńláńlá àwọn ẹni rẹ̀ tàná kò síbi tó fẹ́ gbé ìgbà tí ò ní rógun. bẹ́ẹ̀ ni gbogbo ẹni bá ń ṣiṣẹ́ àwọn ńláńlá àwọn ẹni rẹ̀ tàná kò sí ọ̀nà ibi tí ó gbé ìgbà tí ò ní rogun. tó bá wá gbàgbọ́ yé àwọn ẹni tóun ń ṣiṣẹ́ fún un yóò máa wá ga òkò òun ò wá ní bà á gẹ́gẹ́ bí Mọ̀lánà Sheikh Labibu ti ṣe sọ. adamallahu ayatahu. ipe gbogbo òkò òun àwọn kan máa fi kún. àwọn fi kún òkò tó fi kọ́lé ni. àwọn fi mọ́lé ni. ó gbádùn ọ̀rọ̀. ayakumullah. ogókò kan wá sá ó mọ̀ gbẹgbẹgbẹ̀rún tún bọ̀. Mọ̀lánà Sheikh Labib. àfisọkumullah adamallahu ayatahu. ọba tí ò ní kí ìtìjú àti àbùkù bá wọn tàná lára yín. alhamdulillah. Agbájì ilé ńlá ni àfin ńlá ni àmúlọrin ẹni tó wá jáde ńbẹ yìí ṣe wá ń sojo. káì. sáà pé tẹ́lẹ̀ tẹ́ bá ń ṣe wá sí ẹ máa bẹ ẹ tún wá ń wọ kánfàsì. ọ wá di kẹ́ ẹ máa kí àìbẹ́ yín gan ẹ máa bẹ náà ni. bọ́lọ́hún ti ṣe dákówó ọ̀tọ̀ọ̀tọ̀. bọ́lọ́hún ti dákówó ọ̀tọ̀ọ̀tọ̀. ntọ́lọ́hún bá sì fi dáyàn máa rọ̀yàn lọ́rùn ju kíyàn kọ́pì lọ. ìtọ́lọ́hún fi dáyàn máa rọ̀yàn lọ́rùn ju kíyàn máa kọ́pì lọ. àmín. dédé ntọ́lọ́hún fi dá yín yìí ẹni tó jẹ́ kí wọ́n rí ti yín mú òun ni pé àjẹ́ kì í dààmú ẹni tí ò lógo. àjẹ́ kì í dààmú ẹni tí ò lógo. wọ́n ní tábì ṣe. wọ́n ti mọ̀ pé wọ́n yóò di. waste product ní lọ́dọ̀ wọn. wọ́n ní dààmú ẹ̀ ní ilé ilẹ̀ ládélé sí. ẹ̀jẹ̀ rẹ̀ ó korò. ẹ̀jẹ̀ tí ò bá ti dùn ẹ̀fọn kì í balẹ̀. yóò dúdú. yóò dúdú. ọ̀wá ní àwọn àwo ta ní jàjẹ́. ó jẹ́ èèyàn ni. ó jẹ́ èèyàn ni òjò mọ̀ wọ́n. àpẹẹrẹ pé ò sínú àwọn ògo lẹ́yìn. àpẹẹrẹ pọ̀ sínú àwọn ògo lẹ́yìn ni òjò mọ̀ wọ́n. Ànábì gan mọ̀ wọ́n. Ànábì gan dá wọn mọ̀. ó ní àlàáyínú. akon àmọ́ mi ń bẹ̀ o. ògo yín ló fà á torí wọ́n mọ̀ pé yín làgùn mú owó táyé fẹ́ wò pé kílẹ̀ láfa àgbà yìí ṣe. ọlọ́run wọlá gbogbo àwọn ẹni tẹ́ ẹ rólé fún tí wọ́n sọ. àmín. síbẹ̀ lánàá àmàrà náà wọ́n tún fi ń dáa fún wọn sí ni ọlọ́run kó kẹ̀yìn náà kún wọn bẹ́ẹ̀. amiina. alibarika ọlá nàbí wa ma. sallallahu alayhi wa jẹun kódà ọba yẹn pẹ́nu lé ló ti fẹ́ jẹ́ mo yọ̀ǹda. baba yọ̀ǹda. wàláhi ọ̀rọ̀ bẹ̀rẹ̀ ká. baba yọ̀ǹda. kankan òní sọ mo má yí àánú mi ń ṣe Sauti látàárọ̀. wàláì. Sauti látàárọ̀. a máa ń padà bọ̀ wérí ẹ̀. baba ń padà bọ̀. bá a ti ń wo yín là ń kanu. Allah. wọ́n láwọn tí wọ́n tẹ̀lú lọ́rin tí wọ́n ti àgbàjì baba lọ́lọ́wọ́n ní jẹ́ ewó. bẹ́ẹ̀ ti ń ga sí tọ́lá ń dé sí tí gbogbo ẹ̀ ń dé sí ẹ̀ wíìkì lérí ń tẹ́ fi ga. alhamdulillah. ayé máyàn sọ jura yẹn lọ. wọ́n máa ọlọ́run kọ́kọ́ fi ọlá tọ̀yàn wò ni. tó bá fi wá tọ̀ wò tó bá ti rí i pé o rẹpẹtẹ sórí ẹ̀. èyí tó wá fi dọ̀ sàlẹ́sà ń yóò kàn yọ fíùsì rẹ̀ ni. tọ́. ó pọ̀ bẹ́ẹ̀ nínú àwọn ilé ńláńlá tá a gbọ́ lánàá tó wá jásí pé orúkọ nìkan ló kù tá à ń rí ń bẹ̀ nísìn. BFCC àbí kí náà ń pè wọ́n EFCC tán bá wá tí wọ́n bá láwọn fẹ́ wádìí yín wò tán bá rí ń tẹ kọ́kọ́ fi tí wọ́n ń torí ẹ̀ ń wá yín fún un ṣe fúnra wọn náà padà
mọ́tò tí wọ́n ń lò ń báńkì òun lẹ́yìn fi ń kọ́ alukurani Allahu Akbar. so kweri wo náà fẹ́ fún yín wèrè wa ń béèrè pé sẹ́ kí làwọn àfa ń ṣe tí wọ́n fi ń fún wa ń kóstà ọlọ́run ọba gan tó dá wa ó ní súnmọ́ làtúnṣe àlùnà. ó ní gbádùn tóun fún òun kí ló fi ṣe ní ìdẹ̀ra tóun ṣe fún ọ yẹn bó o lo ti ṣe lò ó. ìta béèrè nù. sẹ́yìn pé wọ́n fún ẹlòmíín ru ti yín yìí bó sì rà á ni sọ́ọ̀mẹ́lì ló gbé sí kọ́ máa fi ṣe káàyà. bẹ́ẹ̀ni transport. kí ni fi ń tó ń tẹ́ sí ẹ wá ní àwọn bloggers ń wá yín kí wọ́n àti wá ní wá yín kí. wọ́n máa wá yín ni o. ẹ̀yin gángan ló ní agúnmu òwò ọba tó ṣe báyìí ọba náà lábẹ́ àmín. ọlọ́run ló mọyé èèyàn tí ń gbókò àgbàjì tí ò débẹ̀ rí Allah. àmọ́ mọ̀ látara yín. alhamdulillah. sẹ́rí gbogbo fíìmù pátá bó tilẹ̀ kó dùn tó yóò padà sú àwọn èèyàn láti wò ya Rabb. tí wọn bá rí tuntun míì ńbẹ̀ mọ́ Hayya. bó ṣe lè wù ká tó aṣọ wọn tó o bá ti ń pààrà wíwọ̀ rẹ̀ Na'am. yóò dé kísà. masha Allah. amali makanu. afa Na'am. ó yà wí ó dà. fasabitun La la yantawi lakin zamanu kadhaibun la yathbut. ẹyọ kan náà dákun má wí ẹyọ kan náà ni ó máa wí ó tó mi sọ gbogbo tí n bá fẹ́ sọ. Allah amali makanu. ọba tí ó sì àgbàjì bó ti ṣe lánàá ààyè ni fábìtún sabitun la yantawi. ẹnìkan kì í káyè kú o mẹ́ o Allah. ibi tí wọ́n bí ọ sí ẹnìkan ò lè ká kú ò láàyè. fasabitun la yantawi. ẹ wo iye lóríire tó ti lọ Kàábà. Allah. sabitun la yantawi. kò sí bó tilẹ̀ wù kó ga tó o lè dínà ibi tó ti kéwú. Allah. ọmọ akéwú bẹ̀ náà ni ọ ààyè ni. lakin zamanuka. amalimakanu. amali makanu fasabitun la yantawi. sẹ́ẹ̀rí gbogbo ohun tí ń ṣẹlẹ̀ nílọrin tí ó kò ń wá lọ́tún tó kò ń wá lọ́sì tí ń wá níwájú tí ń wá lẹ́yìn òní wọ́n fẹ́ káàyè kú òní. amali makanu. ṣé mọ̀ pé àwọn developers wọ́n lè kọjú wájú lẹ́sẹ̀yìn. àwọn developers lè kọ wájú lẹ́sẹ̀yìn. wọ́n rò pé bẹ́ẹ̀ làwọn ṣe fẹ́ rí tìlọrin ṣe. bẹ́ẹ̀ lọ́rùn pé àwọn orí ti lọ́rin ṣe. arógun tá à ń wí pé ọmọ ẹni ńlá tó bá ti ń jókòó àwọn ẹni yẹn bẹ́ẹ̀ náà ni wàá dẹ̀ ti máa retí ogun wọn. Allah amali makanu. wàá máa retí ẹ̀ ní. amali makanu. wàá ti wá àpò kalẹ̀ kò sọ́mọ ẹni ńlá tó kò í bá a kò sí o. bọ̀ tó bá ti ní àpò tí wọ́n kórú ẹ̀ sí ṣùgbọ́n. ayé ò ní sàmátàtò làdá yóò ní ṣẹlẹ̀ lórí ẹ̀. Allah fasabitun la yantawi. wọ́n rò pé báwọn bàbá wa ti lò lánàá yẹn wọ́n rò pé eérú lóró lé ogun náà ni Mọ́lánà. ìrìn eérú kan ò dẹ̀ ṣe bẹ̀ jiná. Ushabaga. Wọ́n ní mọ́tò. wọ́n fi wọ́n wá wò ni Allah. wọ́n dẹ̀ bá wa ní bó ṣe yẹ kí. Sabitun la yantawi. gbogbo ẹni tó gbà fún lọrin ọlọ́run ò ní pa náà lu yín. fasabitun la yantawi. alukurani ni wọ́n fi rìn òun náà fi gbé kalẹ̀. Allah. gbogbo ẹni tó bá rí i pé wọ́n ń ṣèbàjẹ́ ńlọrin wọ́n ń ṣèbàjẹ́ mọ́kà náà. Allah alladhina qala lahumun nasu. àfa àbíbù dákun torí ọlọ mo sọ pé àyà kan òun náà ni ọmọ ké.
Allah. ilé àná la wà. Amali makano. ṣé wọn àṣebàjẹ́ mọ́kà ni. wọ́n á pèrún ọmọ ìlú ó sì ti ṣọ́ọ̀bù yóò sì máa fa sìgá àti ṣíṣà kò sí ní lọ kírun. Allah. Àwọn sì máa sáré haram. àwọn ó sì máa sáré haramu ṣe àtòrí ẹ̀dì náà ìgbé mọ́kà èsè ibi tó yẹ ká lọ mọ́ ni. Allah. bẹ́ẹ̀ bá rí bí àdíìsì kan ó bá wa wí ẹ kọ́kọ́ lọ gbé níbi tẹ́ ti ń gbé bọ̀. Allah. nígbà tí wọ́n ní kí n lọ wó sàárè Shehu Salati. Shehu radiyallahu ta'ala. ó ní ẹ kọ́kọ́ lọ wó sàárè àná mọ́mọ́. ẹ ṣáà rí pàṣọ mbẹ́mbẹ́. ẹ sáré pa sọ nbẹ́nbẹ́. ẹ wo ta Nabi ẹ wo ta Abubakiri ẹ wo ti Umaru ẹ bá ti wo mẹ́tẹ̀ẹ̀ta hàn èmi fún ara mi ní wo tọ́dọ̀ tèmi. bẹ́ẹ̀ bá lágbára àti wọ ẹ̀ka sọ̀bẹ̀ kú. ẹ ká sọ bẹ̀ kú. ìwọ̀n àfọyín yọ̀ǹda bẹ́ẹ̀. bẹ́ẹ̀ bá ti lè rí wo ẹ wá ka àdíìsì tẹ́fẹ́ kàn àjọ mọ́ ni. àwa náà wà gbọ́. amẹ́nitẹ́ ló sọ àdíìsì hùn ṣe bóun náà lẹ kọ́ fà sáré tiẹ̀ hùn. wọn rántí. aláwo ò ní lo tíra abúnú tèmíà òun kọ́ ló kọ́ wa ń kéwú àwa dá àfa wa mọ́ ẹ̀yin lẹ̀ dá àfa yín mọ́ ẹ̀rí gbégbà tí wọ́n fẹ́ so kọ́ ọmọ nísìn orin babalágbàjì òun náà fi ṣe kí ni òun náà fi gbó ọkọ ọmọ jáde. wọ́n ṣe ọmọ àlè ẹ̀yin lẹ̀ yí ọmọ àlè lẹ̀ dá àfa yín mọ́ lẹ̀ dá àwọn oore yín àwọn olóore yín mọ́ ẹ dákun gbogbo ẹni tí ó fẹ́ júwe oògùn tó ní wọn kì í sọ́kò kó fọ́ gíláàsì tán wá rí ilé bàbá rẹ̀ pé gíláàsì bẹ́ẹ̀ sán ẹ dákun sóògùn yóò tà kò lè ta o. ogun òjàlú tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ mọ́sálásí nínú yín ẹ fi pòfẹ́sọ̀ yín wò. Allah amali makano. ẹ fi wò. fasabitu la yantawi. àfẹ ẹnìkan kò fún Shehu Salati ń pòfẹ́sọ̀ wọn àti fún wọn dọ́kítọ̀. radiyallahu ta'ala anhu. àmọ́ ó dá mi lójú tí bàbá bá ń bẹ láyé Radiyallahu yóò bá yín ta'ala. gbé kú òǹbẹ yóò wò. Allah. confam. ṣe irú àwọn àyẹn lẹ sọ pé àwọn ẹni tẹ́ ń pè ń wòlíì ó tẹ̀ dá tẹ̀ ń sọ lẹ́nu yín wípé àwọn ẹni tẹ́ ń pè ń wòlíì Allah. bẹ́ẹ̀ ni àwa ń pè wọ́n ní. wòlíì. Mọ̀lánà Shehu Labibu ní kí adama Allah hayata. ẹ kú iṣẹ́ takuntakun o kò ní rẹ̀. àwa la kù ń bẹ̀ lẹ́ni là ń jẹ́ lọ́rin. confam nìyẹn. so ayédè ń wò ó náà fi wò ó pé wọ́n lè má rí ibi tàwọn bàbá wọn ẹ tẹ̀ sí wọn lójú Allah. wọ́n tíráyè ẹ̀ wò ni wọ́n ti wá kan tí njẹ́ ló bá mi ka lánàá. kí ló dé. lakin zamanuka zahibun la yasibutu. àmọ́ gbogbo àwa tí ńláńlá bí ẹ dákun kí ló dé gbogbo àwa tí ńláńlá bí ẹja múra ìjà múra o. ń sọ ń gbogbo ògbà ipe gbogbo òwò tí wọ́n ń bú bàbá ẹ̀ tó dákẹ́ ò dá bàbá ẹ̀ mọ́ ni. ó dá bàbá tó bí ẹ mọ̀ ni. ò dá afá rẹ̀ mọ́ ni. ó dá àfa rẹ mọ̀ ni. gbogbo ọ̀nà ìgbà tó bá yẹ kó o fi dìfẹ́ǹdì ṣàṣìyà afá rẹ̀. òun ni ó fi dìfẹ́ǹdì ẹ̀. má dákẹ́. má dákẹ́. afá kan bẹ láàrin wa yìí nísìnyí kí ló kọ rẹ̀ tẹnu rẹ̀ dilẹ̀ ń ẹ̀ ń léla wọ́n náà yín tí wọ́n náà bá fẹ́ jọrú ẹ̀ wọ́n náà jọ àmọ́ wọ́n bà mí ló kọjẹ́ ń gbòòlò ló kọ tẹ́lẹ̀ ó kọ òun náà fẹ́ bàjẹ́ ó kọ tí ò sí tẹ́lẹ̀ so èyí tí wọ́n tún wá dálẹ̀ fún ọ̀hún ó tún fẹ́ bàjẹ́ nù ọlọ́run má pa lẹ́yìn láíláí ọlọ́run má pa lẹ́yìn láíláí. sẹ́yìn pé gbogbo òkò yẹn ẹ̀ ń rí fi kọ́lé lóòótọ́. wàláhì wọ́n rí fi mọ́lé. ṣé ẹni tí ò bá níràwọ̀ tó da wọ́n á gbágo 4 million lé lọ́wọ́.
tó tún bẹ̀rẹ̀ foundation ó bá dé limited. ó bá limited ilẹ̀ 500 wà. ajé. agunla bí mo ṣe wọ́wọ́ yìí mo ti wò pé wàláhì sùn bí láìlẹ̀ sí mo ṣe wọ́wọ́ yìí mo ti wò pé ìjọba kò ní bàjẹ́ wọ́n mọ̀ pé táwọn bá fún yín àwọn òtúrá dìpele rẹ̀ ni. Mashallah. Mashallah. kọjọ́ má lọ bó bá sì ti lọ lọ́dọ̀ tiẹ̀ kì í lọ lọ́dọ̀ tiwa má lọ́lé. ilé la wa. bàbá wa ẹ̀pẹ́ ọ̀fọ̀ ẹ̀pẹ́ Grand Chief Imam. ọ̀rọ̀ ẹ̀kan náà mo tún padà sí. Chief Imam bàbá lẹ́pẹ́. ọ̀rọ̀ yẹn mo tún padà sí lérí yín ẹ̀yẹ ní màámù alhamdulillah. ẹ tọ́ sí bẹ́ẹ̀ alhamdulillah. látara kí ni ẹ sọ̀rọ̀ kan naam. níjọ́ tẹ̀ ń sìnkú kábíyèsí kan àbí bàbá olú ẹ̀pẹ́ mo gbádùn ọ̀rọ̀ náà púpọ̀ ló jẹ́ ń sọ pé orin yìí nìkan náà ni ó máa kà lọ. amali makanu. ọ̀rọ̀ gidi lẹ́sọ̀ o nítorí wọn á máa yí ọ̀rọ̀ ọ̀hún gángan sẹ́ni ẹni tí ò bá ní túlù nazar tójú rẹ̀ ò bá gùn kó ti máa ma tí ó ṣẹlẹ̀ lọ́la kó máa wá fẹ̀ ní rẹ̀ palẹ̀ mọ́ yóò kú kò ní lérí pa. Allah. dèdè tó ń rí lẹ́nìí ló ń pè ní nǹkan gbàgbé ẹ̀ sórí oore naam. tó yẹ kéèyàn gidi ní naam. kìí ṣe lé kíkọ́ subhanak ya mannan. kìí ṣe gbogbo ohun tó lérò nì ya zal jalali wal ikram. oore gidi naam. tó dáa jù téèyàn gbọ́dọ̀ ní naam. òun ni bó ti ní agbára dọ̀la. Allah. amali makanu. amali makanu. fasabitun la yantawi. ẹ màmá ọ̀rọ̀ tẹ́ ń sọ ni ẹ ń fi ọ̀la àárín lẹ̀ kalẹ̀ nínú ìlú yìí ni. masha Allah. ọ̀pọ̀lọpọ̀ lè má gbọ́ ń yé ẹlòmíín sì lè kò ní gbọ́ mẹ́sẹ̀gì yìí ń yé àmọ́ ẹ jẹ́ káwa bá yín tu fún wọn díẹ̀. ó tẹ̀ wá da tó jásí pé inú ìlú tẹ ti sọ náà láti ń sọ yìí. alhamdulillah. interview fíìtì ní máa mú ni o. ìmáàmù tó bá lọ ìlú olùlé kéwà tó pẹ́ lájò tó jásí pé straight tí wọ́n mú bọ̀ eré ìmáàmù náà mú sí kò lè rí iṣẹ́ o. Allah. ọ̀tọ̀ ni kíyàn gbọ́ kéwú yé ọ̀tọ̀ ni kò máa ka kéwú. masha Allah. ẹlòmíì máa ka kéwú ni kì í gbọ́ kéwú yé. yé. kò ní má fùhùmù nípa násù tí ń kà. ẹni gbogbo ẹni tí ó bá dórí àpèrè yìí ẹ ka àwọn òfin yẹn lẹ̀ Allah. bẹ́ẹ̀ ti kà á ọ̀rọ̀ gidi ni. nítorí pé bàbá ní ọjà kún ẹ gbọ́dọ̀ má rí wèrè nù ẹ bẹ́ẹ̀ bá ti rí wèrè láàrin ọjà kékun. Allah. amali makanu. kò sẹ́ni tí ò fẹ́ jẹ́ kí ìlú rẹ̀ dìvẹ́lọ́pù. fasabitun la yantawi. àwọn àṣàwò wàá wọ̀ ọ́. Allah. àwọn dàkílù ti wọnú ìlú ọ̀pọ̀lọpọ̀ ìlú ó ti pa ìlú náà rẹ̀. Allah. wà lára sí him. naam. ní tí mo fi mọ pàtàkì ọ̀rọ̀ yín gbogbo ọmọ tí ìnira bá mú ọ wá rí i pé ilé bàbá rẹ ó ti fálù débi pé tó bá tà ó lè tòsí mọ́ òsìwún náà ni ó tà ọ́. Allah. amali makanu. gbogbo ẹni tó ta ilé rẹ̀ lágége ìyá rẹ̀ ń jẹ wá nísìn. fasabitun la yantawi. àwọn ọmọ kan wọ́n kàn lọ àtàkì. Allah. àwọn ọmọ mi ń jò ní àwọn ọmọ Hausa 20 years 15 years 12 years and tó lead here is 21 years. Allah. wọ́n sì tó 70 wọ́n àtàkì àwọn ọmọ bíi méje péré. àwọn ọmọ àtọ̀hún rìn wá. àwa lọ sí police station a rédíò bíi station márùn wá dé. bẹ́ẹ̀ni.
àwọn DPO wọn SPO gbogbo wọn wọn á pè mí sáàrin gbogbo wọn ti sá lọ ẹ máa gbọ́rọ̀ yìí o náà ìkan wa ni ṣe bẹ́ẹ̀ yìí lẹ fà á Allah ó ní tá a bá ní ká dálẹ̀ nísìn wọ́n ṣe gbogbo ẹ̀yin Yorùbá sábùsábù o Allah mo ní kí la fi fà á ó ní ṣe bẹ́ẹ̀ yìí lẹ ta lé. la ilaha illallah. ẹ̀yin lẹ gbà wọ́n lálejò. bẹ́ẹ̀ yìí lẹ gbà wọ́n lálejò wọ́n wá fẹ́ donílé mọ́ yín lọ. wọ́n fẹ́ àbí wọ́n ti donílé. Allah Haúsá gbọ́n débi pé kò lè ta ilé rẹ̀ hun fún Yorùbá yóò ta fún Haúsá ni. Allah amali makanu. èyí tó wá burú jù ń bẹ ni pé ẹnìkan tà ń jò ní bẹ́ẹ̀ni ó ta lé tiẹ̀ ó wá tà ń wá ń lọ ìlú kan fíléèjì ó fẹ́ lè kọ́lé síbẹ̀ ó wá ara lẹ̀ ń wá ń sáré kọ́lé òun eré ibẹ̀ ló ní stroke sí ló kú sí. Allah jama tó bá wá rí báwọn naam ariwo yíhun lẹ́yìn ń pa kalẹ̀ ló jẹ́ kí n gbọ́rọ̀ yíhun yé. fasabitu la yantawi. ẹ ò ní kú ò lẹ́pẹ́ ilé mi àti ẹ náà ò ní kú ò níbẹ̀. lakin zamanu kadhaibu la yasbut. ìgbà tó ń lò láyè tó wà ní. saibun ìgbà yẹn yóò lọ o. la yasbut. kò ní fẹsẹ̀ ní lọ máa bẹ gbére o. lakin lè tiẹ̀ náà kú ń bẹ̀ o. zamanu kadhaibu la yasbut. àfa rẹ̀ wà. hafizahullah. Sauti àwọn larí dúpẹ́ fún púpọ̀. alhamdulillah. ẹni tó bá lóun fẹ́ ṣaṣáájú náà kò mọ wàhálà tí ń bẹnu aṣáájú ni. ẹni tí ń bá ń sáré olórí bẹ́ẹ̀ni kò mọ wàhálà tí ń bẹnu olórí ni. Allah ìjà ṣáájú ìjó lórí ó tó wá pín sí méjì. maulana. aṣáájú tó jẹ́ fún rẹ pẹ̀lú wàhálà rẹ ìkànnù. aṣáájú tí wọ́n fi ọ́ jẹ pẹ̀lú ẹni ńlá tó gbéṣẹ́ òun ló ní agbára jù. ṣé ẹ gbọ́n tí Sauti ń sọ nísìn pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ náwó tí ń ná fún rẹ̀ Allah àti títí àwọn ẹbí rẹ̀ àwọn àbúrò rẹ̀. àánú gbọ́ látàárọ̀ tó ti jókòó ní ti ń wò ó wallahi nítorí mo mọ iyì àlàáfíà mo ti wà yìí. masha Allah. mo mọ iyì àlàáfíà gan. téèyàn bá ti hàn kò sí ní tó fẹ́ ṣe tó lè fi tẹ́ ayé lọ́rùn. la ilaha illallah. nítorí pé n táwọn ń fẹ́ yẹn làwọn máa gbé wá. kaya. n tí wọ́n ń rò yẹn wọ́n fẹ́ jẹ́ kí n táwọn ń rò yẹn kó o gbọ́ kó o sì ṣe báwọn ti fẹ́. n tí wọ́n wá ń rò ní wọ́n á fẹ́ mọ̀ bó o bá sọ fún wọn wọn à ní gbà. nínú tí ìjà ṣáájú àti ìjólórí tó fi lágbára jù. Allah. Àmín. tòun ti bẹ́ẹ̀ náà yín wá ń tukọ̀ náà ń tù gbogbo apáta lájọ dádùn àjọ fún un. àdúrà ló nílò. àmọ́ ńgbà tí kálukú ń sọ tí Sauti tóun náà ń sọ pé káwọn tó rí Bukola fẹ́ ó di wàhálà. n tó fà ní pé ìyá tó bí. radiyallahu ta'ala anha. ẹ̀kọ́ ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí gbogbo obìnrin tí ń bẹ́ yà ni kó tẹ́tí. náà. ìyá tó bí. radiyallahu ta'ala anha. ìyá náà ò bá tẹnì kankan jẹ́ nu gbogbo àwa tí wọ́n bá ń lé. Allah. àwọn ni wọ́n ń bẹ ní ojú àwo bàbá ń gbà náà. tòun ti bẹ́ẹ̀ wá ń kọ́ wọn àkóbá kankan nù àwọn ọmọ
àwọn àjálẹ̀ wọn tí wọ́n bá Allah. tí wọ́n bá tún sẹ̀ ìyá Bùkọ́lá yìí ni wọ́n máa bá wa bẹ̀bẹ̀ Radiyallahu ta'ala anha. lọ́dọ̀ Baba. bàbá Allah. tí ìkànnù wa bá wá fẹ́ ṣe nǹkan èrò tí ìyá Bùkọ́lá ó kó wa àwọn àyà wa tí wọ́n ń bí wa wọn ní rírú ẹ̀ kó wa o. Allah. Radiyallahu ta'ala anha. wọ́n wà ń kalẹ̀ yìí wọ́n gbọ́ o. Allah. wọn ní rírú ẹ̀ kó wa o. Fasabitun la yantahi. a gbọ́dọ̀ pààyè wọn rẹ̀. Allah. Allahu akbar. so káwá ṣe nǹkan ọmọ wọn kó má ní kìmí kó má ní Àmín. a gbọ́dọ̀ ṣe gbá ẹ máa mú un lọ bẹ́ẹ̀. Sàùtì tún sọ pé Naqeebu mo fẹ́ràn yín mo ní ìjiyàn mo fẹ́ràn yín gan mo ní ìjiyàn Èmi náà fẹ́ràn yín gan. èmi náà fẹ́ràn rẹ gan. Allah. èyí ó ṣe rírù rẹ tí ò ní fẹ́ràn rẹ Hay. kó múrú ẹ̀ jáde nù tó bí. La ilaha illallah. kò jọ bó o ti jòkó yìí bí máìkì bá dọ́wọ́ rẹ àfi bí ìgbà tó yẹ pé ńgbà tó ń bọ̀ wáyé wọ́n dọ̀ papọ̀ mọ́ ni. Allah. ó sì máa fi ọpọlọ kó wá ṣeré àfi kí kálukú sá máa derí kodò báyìí. Kéwu tá a mọ̀ bí ìgbà pa lọ́bẹ̀. yóò dáa fún ọba ọlọ́run tó wá dáhùn ẹnu kan lẹ́nu àlùbáríkà ùsí kùn mú ẹ̀wọ̀jọ́ ti ń kà bọ̀ bí ìgbà tá a gbọ́ rí Mo fẹ́ ké mo pa. tún wá wò pé ùsí kùn mú bàbá ló kà fún wa. Allah. Usikumu. gbogbo Ìlọrin bàbá kọ́. Ya ma'shara al-ikhwani. ta wínú ìgbà wọn ti lọ àwọn èèyàn ti gbàgbé. Alaykum. ńgbà sáré wà dédé ó tún tún jí. Alaykum bitati dayani. ẹ wá wí tàbí ẹ lórin ọ̀dà orin wo ni ọ̀dà ẹ wo yé ọmọ olóso tó ti háùsì kù. Allah. Iyyakumu. tí ó sì lọ́lé kéwú. ìyá kò mú. Iyyakumu atukusiru awqatakum. Satandamu yawmani ala ma fatakum. ẹ wojọ́ tí bàbá ti kà á. àti aláta ùsíkùn mú yìí ni lórí títọ́kì ùsíkùn mú yìí ni. ká ní àwa ní adúrú ọlọ́lá báyìí Allah. láti fẹ́ tẹ́ ayé lọ́rùn láti fẹ́ ṣe ojúṣe rẹ̀ kó wá jẹun nulẹ̀ Allah. ni wọ́n tún yí sẹ́gbẹ́ kan jẹun òrórùn sùn délẹ̀ mọ́. Allah. ibi tí ń lọ àkọ́kọ́ kí n tó tún padà sí rí tiẹ̀. Náà. gbogbo owó obìnrin tó bá ń jẹ́ ojú ọkọ Tó wà lójú ẹ̀. fi ṣe dáadáa o fi ṣe dáadáa o Tán wọ yàrá rẹ̀. kèé ṣe àbùkù kèé sì ṣe eré ibú òun ni kí ọkọ rẹ fẹ́ràn rẹ Tọ́. ìgbà rẹ ló ń lò àmọ́ kí ló fi ìgbà yẹn ṣe Allah. ṣé tẹ̀rí ọmọ rẹ nìkan ló dùn ni La ilaha tó bá yẹ illallah. pé ìyá Bùkọ́lá Radiyallahu ta'ala wọ́n bá anha. dùtọ̀ àwọn ọmọ wọn nìkan ni àwa náà lè má ṣe báyìí. Allah. Hakikatul qawl. kódà ńgbà tí títàn wọn ń débọ̀ Radiyallahu ta'ala anha. ó rẹ̀ wọ́n àárẹ̀ yẹn ti hàn lójú wọn Bẹ́ẹ̀. wọ́n wá ń ṣe nǹkan ní pàkátà ní family house yìí Àwọn màmá. àwọn màmá wọ́n tún wá wọ́n tún dáná wá wọ́n tún kóyàn wá gbogbo wa la wá ń sọ fún wọn pé kí ló dé tẹ̀sí ni kí ni ojú kí ni yàn náà lára ẹ̀tọ́ àwọn làwọn ń ṣe. Allah. sọ́mọ pé gbogbo ohun tí wọ́n ń ṣe ni wọ́n ń ṣe nítorí èní ni. Radiyallahu ta'ala anha. La ilaha illallah. ọkọ ọmọ rẹ tí ò rí fọkànbalẹ̀ ní ọkọ kìí ṣe pé ọmọ òun ní wùwàkuwà o iṣẹ́ ọwọ́ rẹ ní jẹ́ o. Allah. ajá tó dá lóko mo dé London jò ní Bùkọ́lá ń gbádùn Alhamdulillah.
mo yabẹ láti Morocco. láti Morocco mo yabẹ ń gbádùn níbẹ̀ ní gbádùn kí lójú ó bọ́ sínú ilé gbádùn. alhamdulillah. ìyá tó bí wa radiyallahu ta'ala anha. kò bá tó máa bàkan rẹ̀ jẹ́ lọ́dọ̀ ọkọ wọn. radiyallahu ta'ala anhuma. ẹ̀kọ́ nu fún gbogbo owó obìnrin ọ̀rọ̀ tí ń sọ yìí ó kọjá ti ibi tá a jòkó sí ọ̀rọ̀ gbogbo ayé ni aràn máa lọ léèwé ran máa lọ lé kéwú kò ní ó máa jẹsẹ owó òbí ẹ̀ kò sì kàn kankan kò ní ó máa jẹ ìyà tí ó bá kò ní ó máa ṣoríire tí ó bá ṣe èmi tí mo dúró yìí kájú sísì lọ ẹni tó ní gbogbo sàtífíkẹ́tì kèrí London wọ̀dìsì mo dẹ̀ ń wọlé mo ń jáde mo ń ka ìlú tí mo lọ níjó ní Ìlọrin gbogbo àwọn sẹ́nìtì tí wọ́n jòkó wọ́n sì fọ́ pé wọ́n yanú lẹ́ni. wọ́n yanú lẹ̀ ni nígbà tí wọ́n ń sọ pé ńgbà náà kí n lè wú sàárè mo wá ń káyé ìlú tí mo bá sàárè àwọn ànábì Ọlọ́run bẹ́ẹ̀ni. àtàwọn wòlíì Ọlọ́run tí wọ́n ló kọ àtàwọn àyímà tá a ṣe tíra. tí wọ́n ṣe tíra tá à ń tẹ̀lé súnà wọn tó já sí pé bí mo ti ṣe sàárè ṣé ó sàlẹ̀ àti náà ṣe sàárè wọn. radiyallahu ta'ala anha. kí ló bí Allah. Maulana Naqeebul Ashraf radiyallahu ta'ala anha. wọn àrí tọmọ tó fẹ́ ga kí wọ́n sá lẹ́sẹ̀ Allah. wàláhì wa rabbil Kaaba ọmọ kan jáde nu olórin naam. ọ̀sùlùbù Sauti ni wọ́n ń lò naam. bí ta wá jòkó sí ẹnìkan wọ́n ń gbórin ó ní wọ̀nyí Sauti ó sàún fọ́sẹ̀ láìpẹ́ yìí ó ti wí nù àmọ́ ní àá mo ní òlàbùrọ̀ sáǹfàṣẹ ẹlẹ́kọ̀ọ́ èsà ẹni tó bá fẹ́ ga nífàṣẹ bóòlù òun náà tún ṣe ga ní ó wà Allah. yóò fà mára ní gbogbo àwọn tí wọ́n rí yàn ń fàṣẹ lánàá sáyé wọn rí báyé Sauti ti rí Allah. ọ̀pọ̀ wọn ń bẹ láyé ayé ó sì gbọ́ wọn mọ́. Allah. lakin zamanuka zahibun la yasibutu. gbogbo owó obìnrin mu dání o wọ́n ló mọ oògùn tó lè ń ṣe o wọ́n ló mọ bó o ti ń ṣe. wọ́n ló mọ bó ti ń ṣe o tọkọ rẹ fi dájú kọ wọ nìkan Allah. ìgbà rẹ ló ń lò ó. ìyá wa ìyá Bùkọ́lá wọ́n ti kú ò láyé wọ́n á sì lò gbà wọn tán Allah. kí ló mú gbogbo wa kú òyà yín ká máa bọ̀ wáyà yín gbogbo àwọn àyà wa náà ní adáná àwọn anájòkó yìí wọ́n tún pè mí lálẹ́ àná bẹ́ẹ̀ni. àfa bẹ́ẹ̀ni. mo rí i pé ẹgbẹ́ kẹ tó darí jímọ̀ ni Allah. wọ́n lé ní ká má dáná mo lé mi kọ́ bàbá ọlọ́mọ ló là gbọ́dọ̀ dáná ó láà ti fẹ́ dáná kí ní fi hàn ṣe òun ni bàbá àgbà wa sọ fún mi ẹja tútù àwọn ti gbé síbì kan ẹran súná àwọn ti gbé síbì kan amadukẹ. Allah. kí láti wá tálà àbá ṣe tún fẹ́ sí Allah. àbí ìhùn ti tó amali ṣe makano. tún fẹ́ sí ká tún mú mi wá. fasa bitula yantawi. wọ́n pọ̀ lé wa àwọn àrẹ akéne àbá tó ní wọ́n rẹ̀ wá. lakin zamanuka zahibun la yasibutu. níparí ọ̀rọ̀ mi afáwa Abdulaziz azizu. Arẹwà Allah. ọlọ́run má sí ọ lófò tí ó jókòó rẹ dáadáa jókòó jogo. mo gbọ́dọ̀ dìde jókòó bàbá ò láìkì ẹ̀. ọlọ́run má sí ọ lófò tí ó ṣẹ̀bi rẹ̀ àmín. 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 má sí ọ lófò tí ó ṣe àwọn àfa àmín. àmín. má sí ọ lófò tí ó ṣe gbogbo olólùfẹ́ rẹ̀ àmín. alibarika ọlá anabiwa Muhammad sallallahu alayhi wa sallam. ọlá àwọn ẹni rẹ̀ lọ́dọ̀ ọlọ́run àmín. kí n tó gbóhùn Sauti káwọn tó pè mí ni màmú ti pè mí Allah. wàláhi rabbil Kaaba masha pé Allah. ẹ kú ewu ọmọ o ẹ kú alhamdulilayi. oríire o alhamdulilayi. àwọn ń kú wọn pé ẹ kú àṣeyọrí Allah. wọn wá pè mí pé bo mo ti dé mo ní gbóbi tó ti yẹ kí n dé ọ̀dọ̀ yín ní ìmọ̀ bọ̀ wá tààrà pé ẹ kú àṣeyọrí àjọmọ̀ wa lọ sí ojú agbo ọlọ́run Allah. wọlé àánú àwọn ìyá wa tí wọ́n ń dùn yìí wọ́n lánàá àwọn ẹ̀yà tí ń dùn yìí. wọlé àánú àwọn ìyá gbogbo wa àtàwọn bàbá wa tí ń dùn lálùkìyà. wọ́n lánàá àwọn ẹ̀yà gbogbo wa àtàwọn bàbá gbogbo wa tí ń dùn lálùkìyámà. Sauti Sauti ò ní kanjú lè bá wọn báyìí. ò ní kájú lè bá wọn báyìí. wọlé gbogbo ohun tí ọlọ́run
fi àlàáfíà dá lọ́lá. wọ́n lá gbogbo tọ́lọ́run fi àlàáfíà dá lọ́lá. ò ní dùbúlẹ̀ àìsàn. ò ní dùbúlẹ̀ àìsàn. iṣẹ́ rẹ tó kọ́kọ́ ní ìdìjú làlàáfíà. iṣẹ́ rẹ tó kọ́kọ́ ní ìdìjú làlàáfíà. gbogbo ẹni tọ́pọlọ rẹ̀ bá máa ń ṣiṣẹ́ jù. gbogbo ẹni tọ́pọlọ rẹ̀ bá máa ń ṣiṣẹ́ jù. a gbọ́dọ̀ máa tọrọ àlàáfíà fún. a gbọ́dọ̀ máa tọrọ àlàáfíà fún. ọlọ́run wọ́n lá pé ó gbé oko ẹbí rẹ jáde. wọ́n lá gbé oko ẹbí rẹ jáde. pẹ̀lú ìyànjú tó ní agbára. pẹ̀lú ìyànjú tó ní agbára. ó sì dá jẹ. ó sì dá jẹ. ó dáná. ó dáná. ó dálò. ó dálò. ó dàgbà. ó dàgbà. ọlọ́run. nù kútùbà Sheikh Abdul Qadir. wọ́n lẹ́nu kútùbà Sheikh Abdul Qadir. Asalaam Sirul. ó ní yá azizu ta'azzaztu bi'izzatika. ìrẹ́ ọba oníyì iyì rẹ lábẹ́rẹ́. ta'azzaztu bi'izzatika. ọlọ́run bú iyì rẹ fún àjíwá Abdulaziz. ta'azzaztu mo béèrè. bi'izzatika pẹ̀lú yìrì ọlọ́run. yìrì ọlọ́run. ìwáyì mo fẹ́ ga mo fẹ́ déyàn. ìwáyì mo fẹ́ ga. ìwá wa lọ́bì kan pẹ̀lú ntìrì ọlọ́run fi ga àti ntọ́ fi níyì òun ni mo fi béèrè yìí. gbogbo yìrì ní ìtaza bi'izzatika fọwọ́ azizun. gbogbo ẹni tí yìrì ọlọ́run bá ti bu aṣọ yìí rẹ fún òun ni gbogbo ayé mọ̀ buyì fún. ya azizu ya qawiyu. ìrẹ́ lọ́bọ oníyì ọba alágbára ni. wa man ìtaza biduni ìzíkà fọwọ́ azalilu. gbogbo ẹni tó bá ti rọrọ̀ kúrò níbi yìrì ọlọ́run alábùkù èèyàn ni ayé òní bọ́ bàrà rẹ̀. la ìzàbàdàwù. kò sí iyì kan lẹ́yìn tí ó mọ̀ kù fún yóò mọ̀ tẹ́ ògùn tó bá ti dé ni. innahu la qur'anun aziz. ìrẹ́ ló bu iyì fún alukurani tó yẹ sí pé gbogbo àyè tí alukurani bá ti wò ó tẹ́ ni ẹ̀wọ̀. wa yansuraka Allahu nasran aziza. iyì rẹ ọlọ́run la béèrè ọlọ́run máa fi kún àjíwá Abdulaziz Sauti kí yìí tún máa gòkè sí. àmín. ọlọ́mọdé ó yẹ kú. Allahu akbar. wọ́n lọ ó gbógo lé yọ. ó gbógo lé yọ. ó gbógo òlu yọ. ó gbógo òlu yọ. bí ẹ bá ṣe kó mọ iye àwọn bàbá ibi tó láyé dé yìí kò yẹ kó ṣẹ́wọ́ sí ó sọ fún ọ pé ọ̀pọ̀lọpọ̀ ẹni tó ga láyé nísìnyí àwọn òbí rẹ̀ rí ìpè mọ́. wọ́n rí ìpè mọ́. ń bọ̀ ni ó máa wí. bí ẹni máa gbé kọlù. títí ẹ ò rí bẹ́ẹ̀. títí ò rí bẹ́ẹ̀. ọlọ́run iyì tábùkù ò ní kẹ́yìn ẹ̀ láíláí. iyì tábùkù ò ní kẹ́yìn rẹ̀ láíláí. ọlọ́run wọlé pé ó ní alukur'ani yẹn. ọlọ́run wọlé pé alukur'ani yẹn. òun lòun kó yìí sínú ẹ̀. òun lòun kó yìí sínú rẹ̀. wa yansuraka Allahu nasran aziza. ọlọ́run àwa la ṣe àránṣẹ́ tó mú yìí dání. àwa la ṣe àránṣẹ́ tó mú yìí dání. àwa la ṣe fún rẹ̀ àná. àwa la ṣe fún rẹ̀ ànábì. laqad ja'akum rasulun min anfusikum azizun. azizun. iyì. bísí Abdul Qadir ti ń kinu. bísí Abdul Qadir ti ń kinu. afọlábẹ́ bẹ lọ́hùn. afọlábẹ́ àfi bẹ lọ́hùn. inú àwọn àbúrò rẹ̀ ń dùn sí ọ. inú àwọn àbúrò rẹ̀ ń dùn sí ọ. inú rẹ̀ ń dùn sáwọn àbúrò rẹ̀. inú rẹ̀ ń dùn sáwọn àbúrò rẹ̀. inú àwọn ẹ̀gbọ́n rẹ̀ náà ń dùn sí ọ. inú ẹ̀gbọ́n rẹ̀ náà dùn sí ọ. ẹ níjọ banújẹ́ láàrin ara ẹ yín. níjọ banújẹ́ láàrin ara yín. alibarika ọlá nàbù wa. alibarika ọlá nàbù wa Muhammad. wọ́n láwọn ẹni rẹ̀ lọ́dọ̀. wọ́n láwọn ẹni rẹ̀ lọ́dọ̀ Ọlọ́run. àti gbogbo wa tá a wá bá wọn kó mọ̀ yìí. àti gbogbo wa tá a wá bá wọn kó mọ̀ yìí. àti bàbá ọlọ́mọ. àti bàbá ọlọ́mọ. bàbá Rafiku. bàbá Rafiku ajiwa Farhan. àti ya Rafiku. àti ya Rafiku ajiwa Maimuna. ọlọ́run má ṣe léyìí ló pin ọmọ tẹ fẹ́ bí. ọlọ́run má ṣe léyìí ló pin ọmọ tẹ fẹ́ bí. ọlọ́run wọlé agbólóhùn tá a fẹ́ wí. ọlọ́run wọlé agbólóhùn tá a fẹ́ wí. a fẹ́ fi tọrọ àdúrà. a fẹ́ fi tọrọ àdúrà. fún Haji Abdulaziz. fún Haji Abdulaziz. òun jẹ́ Aziz. òun jẹ́ Aziz. ó tún wá bí Aziza. ó tún wá bí Aziza. orí ọmọ ó wá kí mi ní London. wá kí baba London. wọ́n jọ wá ni. wọ́n jọ wá ni. a jọ ya fọ́tò ni. a jọ ya fọ́tò ni. àdéhùn wa wà lérí fọ́tò òun pẹ̀lú bàbá ọlọ́mọ. àdéhùn bẹ́ẹ̀ lórí fọ́tò ni pẹ̀lú bàbá ọlọ́mọ. mo ní pẹ̀lú ògùn Ọlọ́run ìní gbé jáde. bàbá láwọn ò ní gbé jáde. ìní gbé jáde. àwọn ò ní gbé jáde. lèmi máa fi sọ fọ́mọ kí má tu fóònù mi. má tu fóònù mi o. bó o bá ti fi tú fóònù mi kí n lè sọ fún ọ pé ó lálùbáríkà kò ní. tó o bá ti tú fóònù mi bí n bá ṣàdúrà fún ọ pé ó lálùbáríkà ò lè ní. mo wá fẹ́ dá ìfóònù o wá ń wo pásíwọ́ọ̀dù mi. o wá wo pásíwọ́ọ̀dù. kílè mi àti bàbá ẹ̀ dàpọ̀. ó háàkì mi ni. kò yé mi o tó fi ń wo pásíwọ́ọ̀dù mi. o sáà ní háàkì mi.
ọlọ́run iyì tí wọ́n torí ẹ̀ sọ tọ́lọ́run wá ń ṣe fún ọ yìí. iyì tí wọ́n ti torí rẹ̀ sọ yín tọ́lọ́run wá ṣe fún ọ báyìí. wọ́n láwọn bá ń ti ń jẹ́ yìí tó já sí pé òun náà la ilaha illallah. wọ́n láwọn bá ti ń jẹ́ ìtọ́jà sí pé òun náà ní gbólóhùn la ilaha illallah. òun náà ni bàbá ìyàwó. òun náà ni bàbá ìyàwó. òun náà ni ń wí. òun náà ni wọ́n ń wí. tó fi di iyì kárí ayé. tó fi di iyì kárí ayé. ọlọ́run 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 ọlọ́run. gbogbo ń tó fún arẹwà tí fi ń jẹyàn. gbogbo ń tó fún arẹwà tí fi ń jẹyàn. ọlọ́run má di kankan kún bẹ́ẹ̀. ọlọ́run má di kankan kún bẹ́ẹ̀ láyéláyé. kí gbogbo ẹ máa pè ní. kí gbogbo ẹ máa pè ní. ọlọ́run abiyọ́ ni o. ọlọ́run abiyọ́ ni. kò sẹ́ni tó sàárẹ̀ tó wá tó wá ló fàyìn sí. kò sẹ́ni tó sàárẹ̀ tó wá ló fàyìn sí. kò sẹ́ni tó kúkú tó lu ẹ̀mí kúkúrú tó tó wá ló níyì. kò sẹ́ni tó lu ẹ̀mí kúkúrú tó wá ló níyì. gbogbo ń tí oore yóò fi ní kalẹ̀ ọlọ́run wo ló kọ yìí kó bá wa rẹ̀ kú. gbogbo tó bá yẹ pé bá a ti wí bẹ́ẹ̀ lórí lọ́kàn wa ọlọ́run kó ṣe fáwọn. tó bá yẹ pé bá a ti wí bẹ́ẹ̀ lórí kẹlẹ́ ọlọ́run kó ṣe bẹ́ẹ̀ fún gbogbo wa. bó o bá lè tẹ́wọ́ rẹ dìde bó o bá lè tẹ́wọ́ rẹ tẹ́wọ́ rẹ. ọlọ́run ilé yìí ń dùn báyìí o. ilé yìí ń dùn báyìí. má jẹ́ ó bàjẹ́ o. má jẹ́ ó bàjẹ́. gbogbo wa tá a wá bá wọn dúpẹ́ yìí. gbogbo wa tá a wá bá wọn dúpẹ́ yìí. jẹ́ kí wọ́n rí àwa náà bá dúpẹ́ dùn. jẹ́ kí wọ́n rí àwa náà bá dúpẹ́ dùnú. àti àwọn tí wọ́n ti lọ. La ilaha illallah, la ilaha illallah, madaditu yadi ilayka liqay tamudda yadayka wa yadi. La ilaha illallah, la ilaha illallah. dákun torí ọlọ́run má jẹ́ kó rí ọ débi tá a wí. kórí ọ débi tá a wí débi tá a dé yìí. owó àpò Allahu Akbar bàbá alágbàjì wọ́n lé owó àpò ṣé kí n gbà. litukidani wa tusilani ila ma fi. afayi farabalẹ̀ salil khayra indal khayri. ayọ̀rẹ́ láti tọrọ rẹ̀. bọ́lọ̀ ti ṣe senu léyìí. bọ́lọ̀ ti ṣe senu léyìí. kò senu lé ẹlòmíì bẹ́ẹ̀. kò senu lé ẹlòmíì bẹ́ẹ̀. bí wọn náà bá ba bẹ́ẹ̀ njó ti ràn ọmọ. bí wọn náà bá ba bẹ́ẹ̀ njó ti ràn ọmọ. sọ ti àwọn àgbàlagbà. bàbá ò sọ ti gbogbo àgbàlagbà. sọwọ́ tó rẹ̀. bàbá ò sọ̀wọ́ tó rẹ̀. àmọ́ wọ́n tára rẹ bá pé. ẹsẹ̀ rẹ méjèèjì dìde dúró. bí bàbá bá ń ṣàdúrà yìí. bí bàbá bá ń ṣàdúrà yìí. eré ìdúró náà máa wà. ọlọ́run. gbogbo tí ń jẹ́ bànújẹ́ wa ta sunkún sí débi. gbogbo tí ń jẹ́ bànújẹ́ wa ta sunkún sí débi. ọlọ́run kò sọ dìnnú. gbogbo oore tá a fọkàn ya fọ́tò rẹ̀. olúwa kò fi lé wa lọ́wọ́. gbogbo àwọn ẹni tí wọ́n wá bo Sàùtí láṣìírí láwọn àfa lẹ́bí lára tí wọ́n fi mọ̀ pé ẹbí yìí ẹbí ńlá ni. tó fi mọ̀ pé ẹbí Ajíróba ẹbí ńlá ni. olúwa gbogbo tó ti inú ayé wa níbànújẹ́ má tún jọ sí mọ́. gbogbo tó ti inú ayé wa níbànújẹ́ olúwa má tún jọ sí mọ́. gbogbo oore tó ti tilẹ̀kùn olúwa kó sí fún wa. gbogbo oore tó ti tilẹ̀kùn olúwa má tún sí fún wa. La ilaha illallah. La ilaha illallah. ní mẹ́ta. La ilaha illallah, la ilaha illallah. Fakayfa ru'ita tatrukuni wa naru shawki fi kabade. La ilaha illallah, la ilaha illallah. Yadhunnu bina al-hasudu lana fununa tabaqati balade. ọlọ́run wọlé agbọ́dọ̀ táwọn. La ilaha illallah. Yadunnu kalasi tatansuruni fatubukini ala awade. La ilaha illallah. má jẹ́ rí dààmú o. Alam ya'lam bi Albarka annaka la bi Muhammad. khafiyyun nasirun abade. La ilaha illallah. La ilaha illallah. ṣe fún yín tí ń jẹ́ dùnú yín má kọ́ bí ìbànújẹ́. bẹ́ẹ̀ látàrí àwọn ọmọ. suruma Omi dérí tí ń jẹ́ dùnú fún yín. bismika Albarka la samade.
لمن يدعوك في كبده pòfẹ́sọ̀ òde bẹ̀ fà. لا إله إلا الله لا إله إلا الله alibarika ọlá anabi wa Muhammad kéèyàn mú lẹ́nu báyìí. Allahu يا akbar. صاحب المدد لا إله إلا الله لا إله anabi Ibrahim مددت يدي àti gbogbo àwọn àlùfáà أنا وجميع Ọlọ́run من يا وجميع ولده àtọ́yàwó لا إله إلا الله لا إله إلا الله owó 50,000 هلم يا سند هلم يا ودد لا إله إلا الله لا إله إلا الله مددت يدي أنا وجميع من يا ولد àti wá àtẹ̀gbẹ́ rẹ̀ ní لا إله إلا الله àtàwọn ẹ̀gbẹ́ yín إلا الله àti gbogbo ẹbí ìlàgbàpọ̀. أقول هلم يا سند هلم يا Gbogbo àwọn aya wa. ودد Tájọ dìde láti lé wá bí. إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله Ádámù Kọ́lá Ọlọ́wọ́ إلا الله ò fi bú wa, ò fi bú bàbá, ò fi bú ìyá, ò fi bú ẹbí Sàràtì. Ọlọ́pàá máa bá dùn àwọn náà nú, máa bá dùn gbogbo láyé. Ọlọ́nàbí wa Muhammad àtòun àti gbogbo àwọn àbúrò rẹ̀ jẹ́ kí sẹ́yìn kó wá sókè ní. Allahu الله لا إله إلا الله لا إله إلا لا إله إلا الله 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 Ó ti tó à ń lọlé. لا إله إلا الله لا إله إلا Tẹ́wọ̀ rẹ الله méjèèjì. Ọ̀rẹ́ méjèèjì. Suratul Fatiha náà fẹ́ ké fún wa yìí. Suratul Fatiha náà fẹ́ ké fún wa yìí. Wọ́n láàyè èyí tí wọ́n ké lérí mímbà tí wọ́n ké lérí mímbà rí lánàá. Wọ́n láyé èyí tí wọ́n ké lórí mímbà yìí lánàá. Haji Abdul Aziz Haji Abdul Aziz. gbogbo ń tó fọkàn ìyàsọ́kàn Gbogbo ń tó fọkàn yà sí ọkàn. lóore. Lóore. Wọ́n láàyè ibi tí wọ́n ti ké Suratul Fatiha lánàá Wọ́n láyé orígun mẹ́rẹ̀ẹ̀rin tí wọ́n ti ké Suratul Fatiha lánàá. lórí mímbà rí. Lórí mímbà yìí. Wọ́n á wọ́n láàyè òǹkè èèyàn tó ṣe àmín. Wọ́n wọ́n láyé òkè èèyàn tó ṣe àmín. Ọlọ́run yóò di múmusẹ̀ fún. Ọlọ́jọ́ di mímúṣẹ fún ọ. Àmín. Bá a ti ga tó lé wa ó tún wà nù fáàrí wa kan ní àná wa ní Sauti. Bá a ti ga tó lé wa, ó tún wà nù fẹ́ẹ̀rí wa kan ní àná wa ní Sauti Arẹwà. Gbogbo olólùfẹ́ rẹ kò ní rí ọ lárí ìbànújẹ́. Gbogbo olólùfẹ́ rẹ̀ wọ̀n ní rí ọlá ìbànújẹ́. Gbogbo ń tó wá ń fọkàn yà lọ́kàn pé Ọlọ́run ẹ̀ ń fẹ́ kírun nǹkan báyìí ṣe mí. Gbogbo tó wọ́n fọkàn yàgbọ́ lóyìn fẹ́ kí nǹkan báyìí ṣe mí. Mo máa ń tí ń wí tí ń fi sọ pé Suratul Fatiha o. Bàbá máa tí wọ́n fi náà fi sọ Suratul Fatiha. Ọlọ́run má firú ẹ̀ sí ọ. Ọlọ́run má fi rú ẹ̀ sí ọ. Má fòun gangan sí ọ. Má fòun gangan sí ọ. Gbogbo ìtọ́ta náà ń rò. Gbogbo ìtọ́ta náà ń rò. Ọlọ́run má jò ṣẹlẹ̀ sí ọ. Ọlọ́run má jẹ́ ó ṣẹlẹ̀ sí ọ. Sórí gbogbo wa tá a bá sàmí. Gbogbo wa tá a bá ṣẹ̀mí. Eri Fatiha yìí. Eri Fatiha yìí. Wàláhì èmi ò fẹ́ wá. Bàbá ò fẹ́ wá. Afáàdámù kí ni mo wí. Afáàdámù. Wọ́n ló wà lọ o. Ẹ̀yin lẹ́ lọ o. Wọ́n ní kò da ẹ lọ ni. Ẹ lọ ni. Bàbá ìyàwó ni mí. Kí mo tún wá fẹ́ lọ ṣe níbẹ̀. Ṣé kò ní ó ní kínú Sauti bá dùn. Kínú Haji Sauti bá dùn àfi kẹ́ ẹ débẹ̀. Ó ní yóò dà fún yín. Mo á pè yọ lọ́mọ àti ọkọ rẹ̀ wá ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ múdà. Yọ lọ́mọ tó máa pé bàbá ìyàwó. ẹ̀jẹ̀ ni bọ́kọ ti gbanú ẹ̀mí ọmọ ẹ̀gbọ́n fisika ó ní ànàkùn la. Ẹ má bàbá ìyàwó. ẹ má bàbá ìyàwó. Ẹ bàbá ọkọ bàbá ìyàwó papọ̀ ni. ẹ gbọ́dọ̀ lọ ní o. Ẹ bàbá méjì papọ̀. ó ní wàláhì bẹ́ẹ̀ bá lọ inú alájí ò ní dùn o. 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 Ó dáa kéèyàn ṣoore sọ́dọ̀ ẹni tí ó mọ̀ọ́re
ó dá káṣọre sọ́dọ̀ ẹni tí ó mọ̀ ọ́. kò dá kí yẹn sóore sọ́dọ̀ aláburú èèyàn. kò dá kí ẹ̀ṣọ́re sọ́dọ̀ aláburú èèyàn. sẹ́rígbàdúrà tá à ń ṣe fún aláàjì ó ṣe pàtàkì gan. ṣẹgbẹ́dúrà tá à ń ṣe fún Sauty ó ṣe pàtàkì gan. ó ṣe pàtàkì gan. ó ṣe pàtàkì gan. gbogbo aṣáájú kọ́ lè rí rẹ̀ pé báyìí. gbogbo aṣáájú kọ́ lórí rẹ̀ pé báyìí. ẹ fi bọ̀dá wálẹ̀ o. ìbọ̀dá wálẹ̀ o. sáàjò máa gbárọ̀ fún ẹ. ìdájọ́ máa gbárọ̀ fún ẹ lọ. Suratul Fatiha yìí. Suratul Fatiha àti ṣe. ó yá afa bíbù ìwọ nìkan ló ké fún wa. Bismillahirrahmanirrahim. gbogbo ẹni tí ń tọrọ ọmọ wọlá bó ti ṣe ṣe fún Bukola yìí. wọ́n lábọ́ ti ṣe fún àjẹwà Bukola yìí. àti Faru. àti Farhan. ọlọ́mọṣà ṣètìwá náà rọrùn. ọlọ́mọdé ṣe tiwọn náà rọrùn. Alhamdulillahi rabbil alamin. gbogbo ẹni tó ti bí. gbogbo ẹni tó ti bí. ọlọ́mọ sọ ọmọ wa nírinṣẹ́ ìbànújẹ́. Ọlọ́run má sọ ọmọ wa ní iṣẹ́ ìbànújẹ́ fún wa. Arrahmanirrahim. gbogbo ẹni tí ń jẹ wọn mọ́ ọlọ́mọ lu ọmọ náà pa gbogbo máa ẹni tí lójú. ń jẹ ọmọ Ọlọ́run má lu ọmọ náà pa máa lójú. Maliki yawmiddin. gbogbo ẹni tí ń rí àpọ́nlé ọmọ látara yíyan ọmọ ọlọ́mọ jò kábùkù látara ẹ̀. Iyyaka na'budu wa iyyaka nasta'in. ọlọ́run àtàárẹ̀ kékeré àtàárẹ̀ ńlá gbogbo ẹni tí ń sàárẹ̀ Olúwa kó gbé wa dìde. Ihdina siratal mustaqim. àmọ́ nábì tó rẹ wá wà o à ń rò lákàrin lọ́bí tá a mọ̀. ibi tá a ti soríire tá a ti pàdé ìyọ́nú rẹ̀ ọlọ́run tí gbogbo tá à ń fi ó ti tẹ̀ wá lọ́wọ́ Olúwa mọ́sà fi wá mọ̀nà lọ́bẹ̀. Siratal ladhina an'amta alayhim. ọlọ́run eléri ibú tá a bá rìn títí wa náà ò fi burú ọlọ́mọjà lè bá rìn o. Ghayril maghdubi alayhim waladdallin. gbogbo wọn tí o fẹ́ jẹ́ ká dúrà rẹ gbà sí amínà méje méje. Àmín. 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 Àmín ya Allah. Subhana rabbika rabbil izzati amma. àwọn bàbá wa